AlujoHymn mission. AlujoHymn vision. Oh my Lord and great God. Looking here, see, ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Ọlọ́run là ń sọ ń pa ẹ̀ tó máa lọ lábẹ́lẹ̀ báyà yàn. Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀, ayérayé ló ń jẹ́ bẹ́ẹ̀. Atófaratì ló ń jẹ́ bẹ́ẹ̀. Olórúkọ ńlá ni. Orúkọ Jésù tó kárí ayé, Gbénga àti Ọpẹ́ ẹjọ́ ìwọ̀n. Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Olórúkọ ńláńlá, orúkọ Jésù tó kárí ayé. Ìjìnlẹ̀ olórúkọ ńláńlá o. Orúkọ Jésù tó kárí ayé. Ìjìnlẹ̀ o. Olórúkọ ńláńlá o. Orúkọ Jésù tó kárí ayé. Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ìjìnlẹ̀ o. Olórúkọ ńláńlá o. Orúkọ Jésù tó kárí ayé. Ìjìnlẹ̀ o. Olórúkọ ńláńlá o. Orúkọ Jésù Kristi tó kárí ayé. Ẹ wálé. The Bible says at the mention of that name Jesus, every knee must bow and every tongue must confess that Jesus Christ is the Lord. Orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni. Olódodo sáwọnú rẹ̀ ó sì rí ìyè. Orúkọ táwa sáwọ̀ ní ayọ̀. Ó ṣe. Àníṣe orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni. Olódodo sáwọnú rẹ̀ ó sì rí ìyè. The name of the Lord is the strong tower. The righteous run into it and we are saved.
orúkọ tí ikú ń gbọ́ tó ń sáwọgbó, orúkọ tí àrùn ń gbọ́ tó ń sáwọlẹ̀, orúkọ tó ṣe iyebíye sí wa ni. Olúwa ṣé o. Gbogbo eékún ló ń wólẹ̀ tó bá ti gbọ́ orúkọ yẹn, orúkọ Jésù Kristi. You are welcome to AlujoHymn Fusion with Segun Oluwayomi. Olúwa ṣé o. Olúwa ṣé o. We are grateful. Lord, we thank you. We are grateful. Ìjìnlẹ̀ olórúkọ ńláńlá, orúkọ Jésù tó kárí ayé. Ìjìnlẹ̀ olórúkọ ńláńlá, orúkọ Jésù tó kárí. Gbéga ṣe kìíní yẹn. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ọba tá a kìkìkì tá ò lè kì tán. Òpábídà sọ́bídíré. Òjì kan olùkọ́ pa ọ̀pá kan wò kan yẹ̀ abẹ́tílu kára wọn bí ajere. Akọ́dá gbogbo ohun tó ti ń bẹ, aṣẹ̀dá gbogbo ohun tí ò sí mọ́. Ìjìnlẹ̀ the depth God, Ọlọ́run tí ó jìn tí ò lópin, Ọlọ́run tó wà lókè tí ò tún lópin, Ọlọ́run òkè, Ọlọ́run ilẹ̀, Ọlọ́run ọ̀tún, Ọlọ́run òsì, Ọlọ́run gbogbo ẹran ara. Kò sẹ́ni tó dàbí ẹ̀yin. There is none that can be compared with you. We search through eternity, we find out that you are the best thing that has ever happened to us. There is none like you. There is none like you. Ancient of days, as old as you are, you've never changed. You can never change, you will never change. We are grateful. Tá a bá rò ọpẹ́ náà ló já sí. Kàsá máa dúpẹ́ ló tọ́, kàsá máa dúpẹ́ ló tọ́. Ọ̀rọ̀ wa ò gbẹ́jọ́ wẹ́wẹ́, kàsá máa dúpẹ́ ló tọ́. You are welcome to AlujoHymn Fusion with Segun Oluwayomi. It promises to be a wonderful time in the presence of the Most High God. For those of you that has not subscribed to our YouTube channel, Segun Oluwayomi TV, please subscribe now. Go to YouTube, you see us there right now. Segun Oluwayomi TV on YouTube, subscribe. And press the notification button whenever we release any video. Omari Wambe. Ohun tó lè ṣe nìyẹn tó fi support ó lè fi support ministry. Follow wa lórí Facebook Segun Oluwayomi, lórí Instagram @Segun_Oluwayomi, lórí TikTok @Segun Oluwayomi, lórí Twitter @Segun Oluwayomi. Gbogbo orin tó ń gbọ́ yìí ó wà lórí audio mark yìí o. Ó ń gbọ́ra ẹni o tó bá lọ máa download rẹ̀ ọ̀fẹ́ ni. Segun Oluwayomi music on audio mic. Agbára rẹ̀ ga jù tọ̀tá lọ. Ìmọ̀ rẹ̀ ga jù tèṣù lọ. Ga jù tọ̀tá lọ, ìmọ̀ rẹ̀ ga jù tèṣù lọ.
Ọlọ́run kò ṣeun tì níyàn. Oṣó ayé kò lè dí ọ lọ́nà iṣẹ́ rẹ̀. Ajẹ́ ayé kò lè dí ọ lọ́nà iṣẹ́ rẹ̀. Agbára rẹ̀ ga jù tọ̀tá lọ. Ẹ wálé. Mo rántí ní 2012 when I recorded the music Praise of the Prophet 1. Àwọn èèyàn kankan fi mí ṣe èyí pé irú orin wo ló ń kọ yìí? Onífèrè ni ẹ ń kọrin àtijọ́. Ayérayé ló ní kí n lọ ṣe music yẹn ní studio. Praise of the Prophet 1. Orin yẹn go viral gan lórí TikTok. Ní gbogbo December tó kọjá, àwọn èèyàn kan ń share ẹ̀ káàkiri ni. Tí wọn náà bá ti download lọ́wọ́ Praise of the Prophet 1 is on YouTube. Ọlọ́run sì yé sí mo wá ṣọpẹ́. Ọlọ́run Joseph Ayọ̀ Babalọ́lá. Àwọn táyé tẹ sílẹ̀ èèrà mú mi o èèwọ̀ èèrà mọ́mọ́ mi àtàyà mi. Ó jẹ́ kọ́ tiẹ̀ tèmi mò ń kọ yẹn. Ọlọ́run sì yé sí mo wá ṣọpẹ́ o. Ọlọ́run Joseph Ayọ̀ Babalọ́lá. Àwọn táyé tẹ sílẹ̀ èèrà mú mi o èèwọ̀ èèrà mọ́mọ́ mi àtàyà mi. Ayọ̀ ṣòro nìyẹn. Ó mú mi rántí ìgbà tá à ń dàgbà ní CAC tí má tẹ̀lé bàbá mi lọ sí orí òkè. Ìgbà yẹn bàbá mi á gbé mi ní kọ́kọ́ lọ́rùn kọ́. Wọ́n á dẹ̀ máa lu ṣẹ̀kẹ̀rẹ̀ àbí kán máa lu aago. A ti jí kiri inú àdúrà láti kékeré. I'm talking about when I was 6, 7, 8 years old. Yes, I remember vividly. Bàbá mi á gbé mi lórí òkè láàrin àwọn àgbààgbà. Wọ́n máa yan Ọlọ́run lóru. Wọ́n máa kọrin àwọn gbọ́. Mo fara mọ́ Ọlọ́run Babalọ́lá. Mo fara mọ́ Ọlọ́run Àpọ́stélì. Ọ̀nà iye mi ò mo fara mọ́ Ọlọ́run Babalọ́lá. Iyèrè o, omi iyèrè o. Babalọ́lá olómi iyèrè o, omi iyèrè o. Babalọ́lá olómi iyèrè o, omi iyèrè o, omi iyèrè. Ẹ wálé. Mr. Femi Adéríbigbé, God bless you sir. Mo rántí nígbà tí mo ṣe Praise of the Prophet. Aláṣẹ Orísun pè mí, ó ní Ṣẹ́gun. Ó ní give me that video. Mo fẹ́ kó máa play ẹ̀ lórí Orísun. Ó ní ọ̀gá Fẹ́mi ní orin yẹn jẹ́ kí n rántí ìgbà táwọn náà ń dàgbà pé mọ́mí àwọn máa mú àwọn dání lọ sí CAC lọ gbàdúrà. Wọ́n láwọn believe pé àwọn àdúrà tí mọ́mí àwọn gbà ní CAC ló ṣẹ lórí àwọn. Àwa tá a ní ìpìlẹ̀ṣẹ̀ CAC ọmọ àdúrà ni wá. Ọlọ́run dẹ̀ ń dànù ayé wa. Àdúrà mi ti gbà. Mo pàdé Jésù lọ́nà. Àdúrà mi ti gbà. Mo pàdé Jésù lọ́nà. Ó sọ fún mi wípé ó ní kí n má máa jà, ó ní kí n má máa bínú, ó ní kí n má sọ̀rọ̀ òdì sẹ́mi mímọ́. Àdúrà mi ti gbà. Mo pàdé Jésù lọ́nà. Sórí orin lẹ́yìn ìgbà tó bá ti gbàdúrà dáadáa tó àyàn, òun náà máa fi kásẹ̀ lẹ̀. Olúwa mojúbà rẹ̀ òyìnbá o. Olúwa mojúbà rẹ̀. Ológo dídá o, ẹlẹ́rù ni. Olúwa mojúbà rẹ̀.
mo tún rántí orin kan báyìí. Ìmọ́lẹ̀ ń máa tàn níbo ló á ti wá. Ìmọ́lẹ̀ ń máa tàn ṣe bí Jésù ló ń jọba. Ìmọ́lẹ̀ ń máa tàn níbo ló á ti wá. Ìmọ́lẹ̀ ń máa tàn ṣe bí Jésù ló ń jọba. Àṣírí rẹ kò bò mọ́ o, èṣù ó ti gbé o. Àṣírí rẹ kò bò mọ́ o, èṣù ó ti dáràn. Orúkọ Jésù, orúkọ Jésù ló mú mi rí mọ́lẹ̀ kedere. Ẹ wálé. Nílọrin nígbà yẹn ní ọ̀sán Sunday, bàbá Ọbádáre tó bá ti fẹ́ bẹ̀rẹ̀ program wọn ní NTA Ìlọrin, orin yìí ló máa ń kọ. Akẹ́rẹ́gan gbà yẹn wàá rí rọ́. Ó ní kan tí mo wò tí wọ́n gbé òkúta sínú ọmọ bíi ọmọ ọdún méjì, òkúta ńlá ó wà nú ẹ̀. Òkúta ńlá wọ́n gbé òkúta ńlá sí. We will see the stone, big stone inside that boy's belly. Bàbá Ọbádáre dẹ̀ sọ pé okay, Sátánì ti gbé síbẹ̀. Kó tó di ọ̀sẹ̀ tó bọ̀, ayérayé máa gbé jáde. Wọ́n gbé ọmọ yẹn wá òkúta yẹn jáde o. Agbára rẹ̀ ga jù tọ̀tá lọ. Ìmọ̀ rẹ̀ ga jù tèṣù lọ. Ọlọ́run kò ṣeun tì ní ọ́. Oṣó ayé kò lè dí ọ lọ́nà iṣẹ́ rẹ̀. Ajẹ́ ayé kò lè dí ọ lọ́nà iṣẹ́ rẹ̀. Agbára rẹ̀ ga jù tọ̀tá lọ. Ayọ̀, orin yìí omi tó compose yẹ. Ọba Akínyẹlé ló compose orin agbára rẹ̀ ga jù tọ̀tá lọ. Nígbà tí àwọn ará Ìbàdàn bínú báyìí pé báwo wọ́n ṣe lè fi ọba jẹ pásítọ̀ kọ́ kí pásítọ̀ lọ jọba. Ó dẹ̀ ní òòṣà tó máa láti ṣe kí ọba tó lè torí pé ó jẹ́ ọba láti ṣe òòṣà yẹn. Bàbá yẹn ò dẹ̀ fẹ́ ṣe òòṣà. Wọ́n wá lọ dẹ oríṣiríṣi páńpẹ́ ni wọ́n dẹ fún bàbá yẹn. Ṣùgbọ́n Ọlọ́run ju gbogbo wọn lọ. Ìdí tí bàbá yẹn fi kọ orin yẹn nìyẹn. Ohun tó bí orin yẹn nìyẹn. Orin yìí ó dẹ̀ ti jí òkú dìde náà ní Ondo town pẹ̀lú praise of the prophet one. Bó ṣe ń wò mí nílé yẹn, a máa tó gba request o. Bó ṣe ń wò mí nílé yẹn, kọrin yẹn tẹ̀lé mi. Lórí Orísun, kọ tẹ̀lé mi. Agbára rẹ̀ ga jù tọ̀tá lọ. Ìmọ̀ rẹ̀ ga jù tèṣù lọ. Agbára rẹ̀ ga jù tọ̀tá lọ. Ìmọ̀ rẹ̀ ga jù tèṣù lọ. Ọlọ́run kò ṣeun tì ní ọ́. Oṣó ayé kò lè dí ọ lọ́nà iṣẹ́ rẹ̀. Ajẹ́ ayé kò lè dí ọ lọ́nà iṣẹ́ rẹ̀. Agbára rẹ̀ ga jù tọ̀tá lọ. Ẹgbẹ́ lè síbẹ̀ agbára Ọlọ́run gbani. Agbára Ọlọ́run gbani. Ó gbani láò. Síbẹ̀ agbára Ọlọ́run gbani. Agbára Ọlọ́run gbani. Ó gbani lá. Síbẹ̀ agbára Ọlọ́run ṣe ìwòsàn. Agbára Ọlọ́run tú ni sílẹ̀. Ó gbani lá o. Síbẹ̀ agbára Ọlọ́run gbani. Agbára Ọlọ́run gbani. Ó gbani lá. Ẹ wálé. Ó ṣe mí láàánú pé àwọn ọ̀dọ́ wa yéé sí wọn kọrin àtijọ́ mọ́. Olúwa ń bẹ bí ìtàtijọ́. Àwa la ò sí bàbá bí ìtàtijọ́. 2012 ni mo release the praise of the prophets. Ọlọ́run dẹ̀ ń lo orin yẹn káàkiri gbogbo àgbáyé. Agbára Ọlọ́run pọ̀, agbára Ọlọ́run pọ̀, ó lànà sórí òkun, ó wó di Jẹ́ríkò.
social media wa lórí Orísun. Adébáyọ̀ Olúwatóbi gbé Olúwa ga pẹ̀lú mi. Hallelujah, oh, hallelujah. Hallelujah, oh, ẹ̀yin Jésù lógo. Àwa jogún ikú látọ̀dọ̀ Ádámù. Àwa sì rí ìyè lọ́dọ̀ Jésù Olúwa. Hallelujah, oh, hallelujah. Ara àwọn orin tí àwọn bàbá mi máa ń kọ lórí òkè nìyẹn. Ẹ fi ọpẹ́ f'Olúwa àwọn olúwa. Torí àánú rẹ̀ dúró láéláé. Ẹ fi ọpẹ́ f'Olúwa àwọn olúwa. Torí àánú rẹ̀ dúró láéláé. Àní ṣiṣẹ́ wòlíì lónìí. Kí ló ṣẹlẹ̀ lórí rédíò lórí social media torí Orísun? Kí ló pé? Ojúlẹ̀gbẹ́ Peter. Kí ni máa fi san oore rẹ? Kí ló ṣẹlẹ̀ lórí social media lórí Orísun? Rachel Awo ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ Gbénga ṣe kí nìyẹn?
rédíò Smiles Radio 98.7 FM. Dr. Olutayo Ambrose Shomide, thank you, God bless you, sir. Ẹ ó ṣe rere láyé lórúkọ Jésù. Ẹ ò ní bọ́jọ́ ọlọ́jọ́ lọ, iléeṣẹ́ yẹn ò ní jóná. Gbogbo ẹ̀yin tí ẹ ń gbọ́ mi lórí rédíò, ẹ gbé ọwọ́ méjèèjì sókè. Ẹ gbé sókè. Ṣé ẹ rí nǹkan tí mo fẹ́ kẹ́ mọ̀ ní pé tẹ́ bá gbé ọwọ́ méjèèjì sókè, ẹ ń sọ fún Ọlọ́run pé kò sóhun tí mo lè dá ṣe mọ́ o. Mo surrender ara mi fún ẹnu. Totality is on you. Gbé ọwọ́ méjèèjì sókè kó máa sọ pé Olúwa o ṣé o, Olúwa o ṣé o, Olúwa o ṣé o, Olúwa o ṣé o. Oore ọ̀fẹ́ rẹ ló ń gbà mí là. Oore ọ̀fẹ́ rẹ ṣóun ló ń wo mi sàn. Bí kì í bá ṣe tòrè ọ̀fẹ́ o, bá ti kó bàbá. Tí kì í bá ṣe tòrè ọ̀fẹ́ o, bá ṣe pé o bàbá. Tí kì í bá ṣe ti oore ọ̀fẹ́ Ọlọ́run ni wọn bá ti fi wá pa. Share lórí Smash Radio. Prince Wale Anibaba. Títí láíláí lọ pẹ́ mi lọ́dọ̀ rẹ. Kí ló tún ṣẹlẹ̀ lórí Smiles Radio àtòrí Orísun náà o. Tèmítọ́pẹ́ Lawal olórí ìjọ tọ̀run.
ló tún ṣẹlẹ̀ lórí Smiles Radio àtòrí Orísun? Afọlábí Fúnmiláyọ̀, ẹ ṣé àyè ọpẹ́ yọ, ẹ ṣé àyè ọpẹ́ yọ, ẹ ṣé àyè ọpẹ́ yọ, ẹ ṣé àyè ọpẹ́ yọ. After all I've been through, àyè ọpẹ́ padà yọ. Gbogbo ẹ̀yin tí ẹ ń gbọ́ mi lórí rédíò, ó jẹ́ dúpẹ́ páyọ̀ ọpẹ́ yọ. Ẹ dẹ̀ ṣé àyè ọpẹ́ yọ, ẹ ṣé àyè ọpẹ́ yọ, ẹ ṣé àyè ọpẹ́ yọ. After all I've been through, àyè ọpẹ́ padà yọ. Àyè ọpẹ́ yọ pẹ̀lú gbogbo tó ń là kọjá. You've got every reason to praise God. Hey, Olúwa o ṣé o. Kí ló tún ṣẹlẹ̀ lórí Smiles Radio àtOrísun? Jiyàn òkè ńlá.
ló ń ṣe lórí Smile Radio lórí Orísun Big Mommy Cole. Mo dúpẹ́ pé mo rí àánú gbà. Mo dúpẹ́ pé mo rí àánú gbà torí kì í ṣe gbogbo ènìyàn ló dẹ̀ rí àánú gbà. Gbogbo èèyàn kan ló rí àánú gbà. Mo wà privilege kó rí àánú gbà, orí ọ̀fẹ́ ni. Mo dúpẹ́ pé mo rí àánú gbà. Mo dẹ̀ dúpẹ́ pé mo rí àánú gbà torí kì í ṣe gbogbo ènìyàn ló rí àánú gbà. Àánú àtọrí ọ̀fẹ́ ló ń sọ̀rọ̀ nínú ayé mi àti ẹ. Àánú la rí gbà. Mo dúpẹ́ pé mo rí àánú gbà. Mo dúpẹ́ pé mo rí àánú gbà torí kì í ṣe gbogbo ènìyàn ló rí àánú gbà. Mo dúpẹ́ pé ẹ rí àánú gbà. Mo dúpẹ́ pé ẹ rí àánú gbà torí kì í ṣe gbogbo ènìyàn ló dẹ̀ rí àánú gbà. Máa jọ́ máa yọ̀, àánú ló ṣe yí èèyàn kọ́. Àánú ló ṣe yí o, ènìyàn kọ́. Àánú ló ṣe yí o, ènìyàn kọ́ o. Àánú ló ṣe yí o, ènìyàn kọ́ o. Bó bá jẹ́ ènìyàn wá ti ṣeré fún o. Káyọ̀dé àti Ṣínà ẹgbọ́n eléyìí. Ènìyàn ìbá ti gbẹ̀yìn gbìn o bí kò ṣe wọ́. Ọlọ́run tó lágbára ayé ìbá ti gbẹ̀yìn gbìn o bí kò ṣe wọ́. Ọba tó ń jà fún yín o. A dá ọpẹ́ padà sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́. Àwa wá dá ọpẹ́ padà sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́. Àwa wá dá ọpẹ́ padà sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́ o. Àwa wá dá ọpẹ́ padà sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́. Ọba tó ní kọ́kọ́rọ́ tó ń ṣí tó ń tì. Ọba tó ní kọ́kọ́rọ́ tó ń ṣí tó ń tì. Wá ṣílẹ̀kùn ayọ̀ fún mi, wá tilẹ̀kùn mọ́ bànújẹ́. Ẹ̀yin tẹ́ ń ṣe bẹ́ẹ̀ de ẹjẹ́ kọ́. Ọba tó ní kọ́kọ́rọ́ tó ń ṣí tó ń tì. Ọba tó ní kọ́kọ́rọ́ tó ń ṣí tó ń tì.
Ọba tó ní kọ́kọ́rọ́ tó ń ṣí tó ń tì. Wá ṣílẹ̀kùn ayọ̀ fún mi, wá tilẹ̀kùn mọ́ bàánú jẹ́ o. Ọba tó ní kọ́kọ́rọ́ tó ń ṣí tó ń tì. Thank you for joining us this week. See you next week by God's grace. Ẹ ṣé o. Ó dàbọ̀.